Ẹ kú dédé ìwòyí gbogbo yẹn lólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí. Mo ṣáà ń sọ fún yín pé ọ̀rọ̀ Mohbad yìí ẹ jẹ́ ká máa kọ́gbọ́n. Mo sọ̀rọ̀ nípa defamation of character. Níbo ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fẹ́ fojú sínsìn? Mo sọ pé nígbà míì èèyàn lè máa sọ̀rọ̀ kó má wà direct kó má rí ẹ mú báyìí. Ọ̀rọ̀ tó o bá ti mọ̀ tó o ní evidence fún tó o wà sure of tó o mọ̀ pé bó ṣe ṣẹlẹ̀ tí ò tójú ẹ ṣẹlẹ̀. Nígbà tí mò ń pariwo pé ibi tí gbogbo àfojú sí ọkàn lè má gbàbẹ̀ ọ̀rọ̀ lè má gbàbẹ̀ ṣé ti wá rí nísìn. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo believe lórí analysis àwọn ọlọ́pàá yẹn. A fẹ́ justice lóòótọ́ wọ́n dẹ̀ ti rí. Àmọ́ mi ì sọ pé wọn ò dárúkọ àwọn méjì tẹ́ ń dárúkọ yẹn o. But lójú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ni pé àwọn méjèèjì yẹn kan pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ló ṣe. Ọ̀pọ̀lọpọ̀ tó ti dárúkọ wọn nǹkan tẹ́lòmíì ò rí tó ti sọ níbo la fẹ́ fojú sí báyìí. Mo ṣe máa ń sọ pé èèyàn láti ṣọ́ra rìn defamation of character. Even gan àwọn méjì yẹn wọ́n bá charge wọn bọ́ bá lọ kò mí pé tán bá dé wọn ò lè sú àwọn tó dárúkọ wọn justly bó ṣe wà yẹn. Kò sófin tó ní wọn ò lè sú àwọn tó bá fẹ́ sùn. A ní láti wà careful lórí àwọn nǹkan tá a máa sọ. Nǹkan tá a bá ti wà sure of a bá fẹ́ sọ ẹ má jẹ́ ká wà direct. Oríṣiríṣi ọ̀nà ló wà tá a lè fi sọ̀rọ̀ tí àwọn èèyàn máa understand tó máa catch nǹkan tá à ń sọ. But a ní dárúkọ wọn ò ní lè rí wa mú. Wọn ò ní rí case against wa. Bẹ́ẹ̀ nǹkan téèyàn ò ní evidence tí ò tójú èèyàn ṣẹlẹ̀ téèyàn ò ní nǹkan kan sọ nípa ẹ̀ téèyàn ní bó ṣe ríre bó ṣe ríre bó ṣe ríre. Ẹ jẹ́ ká lọ kọ́gbọ́n. Ẹ jẹ́ ká máa kọ́gbọ́n. N tí ò bá ti ṣojú wa ẹ má jẹ́ ká máa sọ bẹ́ẹ̀ nípa wà ń bẹ́ẹ̀. Ẹni tí ò bá ti ṣẹ̀ wá ẹ má jẹ́ ká bà wọ́n lórúkọ jẹ́. Má ti torí pé èèyàn kan wọ́n bú àwọn èèyàn kan kí wọ́n náà gbẹ́nu sí. Ìjà tí ò bá ti tójú ẹ bẹ̀rẹ̀ má dá sí. Ìjà tó ò bá ti mọ bó ṣe máa parí ẹ̀ má dákun. Defamation of character is really. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ẹ jẹ́ ká jẹ́ olùlàjà. Ẹ jẹ́ ká má jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kó kó wa sínú problem. Even if we must talk ẹ jẹ́ ká wà diplomatic. Ẹ jẹ́ ká lo diplomacy. Ẹ jẹ́ ká lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ tí wọn ò fi ní rí wa mú báyìí. Gbogbo ìgbà yẹn ibi tá a fojú sí ọ̀nà lè má gbà bẹ́ẹ̀. Ọ̀nà lè má gbà bẹ́ẹ̀. Ní tìtorí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣẹ̀wọ̀n o. Ní tìtorí ọ̀rọ̀ ọlọ́rọ̀ gba court letter o. Ní tìtorí ọ̀rọ̀ ọlọ́rọ̀ fojú balẹ̀ ẹjọ́ o. Ọlọ́run ní jẹ́ ká dẹ́bọrú bí o. Ọlọ́run ní jẹ́ ká fo ọ̀rọ̀ ọlọ́rọ̀ ká fi bojú balẹ̀ ẹjọ́ o. Ẹ jẹ́ ká máa ṣọ́ra tá a bá ti ní evidence. Ẹ wo irú ọ̀rọ̀ tí mo fẹ́ ṣe lọ́la ń sìn. Nígbà tí obìnrin yẹn sọ pé you know I didn't give your consent. Mo refer ẹ̀ sí mail tó send sí mi. Evidence nìyẹn. Number one evidence nìyẹn àti voice note tó send sí mi. Even àwọn voice note tó ń gan send sí mi gan èèyàn lè gbé fọlọ́pàá kan change ẹ̀ kan interpret ẹ̀ kan dẹ̀ gbé fọlọ́pàá because tó bá gbé fọlọ́pàá bully ni pẹ̀lú gbogbo nǹkan tó fojú ọmọkùnrin yẹn rí pẹ̀lú voice note tó wà lọ́wọ́ mi. So n tá a bá ti ní evidence lé lórí ẹ má jẹ́ ká máa blackmail èèyàn in the name pé a fẹ́ gbowó lórí social media àbí a fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò bá ti kàn wá ó lè jẹ́ general law bọ́ ẹ jẹ́ ká mọ bá a ṣe máa dá sí. Defamation of character is punishable under law ó dàbí pé criminal law. So ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ẹ má jẹ́ ká máa bàyàn lórúkọ jẹ́. Ẹ má jẹ́ ká máa dá sí nǹkan tí ò kàn wá tá a dẹ̀ ní evidence lé lórí. Ṣẹ́yìn náà ti rí bó ṣe ń lọ. Mo ní kẹ́ ẹ máa fi ọ̀rọ̀ Mohbad ẹ máa fi kọ́gbọ́n. Ẹ máa fi kọ́gbọ́n. Gẹ́gẹ́ bí very dark black man ṣe sọ tabarẹ́ni tó sì ń sọ̀rọ̀ Mohbad nísìn pẹ̀lú bó ṣe sọ o pé ó ní nǹkan míì nítorí analysis àwọn ọlọ́pàá yẹn mi mọ̀ o wọ́n lè má touch gbogbo ibi tó yẹ kó touch tán o. Ó lè jẹ́ pé ibi tó ní kálukú tó ń fojú sí ọ̀nà ògbàbẹ̀ o. But yìí bọ́n bá tán sì ṣe yẹn o
mo fi pé Mohbad ti rí justice honestly analysis yẹn pẹ̀lú Mohbad tó sì rí yẹn ní tèmi mo feel bẹ́ẹ̀ torí mo gba analysis yẹn gbọ́ but defamation of character ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ire o.